Baálé ilé tí ò bá ti níyàwó tó lè support ẹ̀ both physically and spiritually kò níyàwó ńlé, nítorí pé àti ṣoríire àti jẹ́yàn àti nílọsíwájú irú wọn ó dọwọ́ Ọlọ́run. Kì í ṣẹjọ́ tí wàhálà bá dé nìkan lèèyàn máa ń sátọ Ọlọ́run rẹ̀ lọ. Kógun ó tó dé láti múra ogun lẹ̀. Bóyá lo tiẹ̀ mọ̀ wípé ẹni tí ò bá ti là látara àwọn òbí ẹ̀, tí ò jẹ́yàn látara gbìyànjú ìyàwó rẹ̀ àti jẹ́yàn irú ẹni bẹ́ẹ̀ ó lágbára. Ó wá fẹ́yàwó sínú ilé, ìyàwó rẹ̀ ò ní ìgbìyànjú ibi kankan tó ti ń support ẹ̀ lẹ́yìn kó sọ wípé my dear ní sùúrù jẹ́ ń fi sí fúnra mi kó má bàa máa dùn mí, àyè ibi tó ń wúlò sí nìyẹn. Kò wúlò lówó, bẹ́ẹ̀ ni ò wúlò ládùúrà, kò níbi kankan tó ti ń sáré wípé Ọlọ́run má jọkọ mi ó ṣubú. Ẹ̀rín rẹ̀ sì ń pa mí, inú tiẹ̀ náà sì ń dùn oní nítorí ipò ní happy o. Iṣẹ́ rẹ̀ ń lọ déédéé láàárọ̀, ó ń lọ déédéé lọ́sàn-án, bó wa ń tọ́jú alẹ́ rí ó ṣe rí, àti wípé ńjọ́ tó gun téèyàn ò tiẹ̀ fọkàn sí bá tiẹ̀ wá dé kí lẹ́ẹ̀ fi jagun. O ò níyàwó tó lè sọ fún wípé ọkọ mi fọkàn balẹ̀ máa lọ kò ní sí ṣòro. Kì í ṣe wípé kí wọ́n mọ tójú bọlé fún yín là ń sọ, kì í ṣe pé kí wọ́n mọ lọ́dọ̀ àwọn tí ó gbégbé kúgbélé wọn lọ́wọ́ là ń sọ. Ṣùgbọ́n rí burúkú kí ní ń bẹ níbi kíyàwó náà jẹ́ àfàdúrà jagun fọ́kọ rẹ̀. Bó tiẹ̀ já sí wípé àwọn àpọ̀dà obìnrin kan á ní mélòó làwọn tí ì ṣe fúnra wọn débi táwọn àṣefọ́kọ àwọn. Ẹ̀rín rẹ̀ pa mí, oríire ọmọ rẹ̀ ibẹ̀ nínú oríire tọkọ rẹ̀ bá ṣe. Gbìyànjú gbìyànjú kó jẹ́ ẹni tí yóò máa support ọkọ rẹ̀ bóyá lójú ayé àbí lójú ọ̀run. Ọkùnrin ẹwà ìsọ̀ ire o. Má fi wọ́n wéra wọn o. Ìyá mi, má fi wọ́n wéra wọn. Ìṣesí wọn ò lè papọ̀. Ọkọ lòun, àlè lára bí, ojúlówó sì lọkọ, oníjìbìtì, olè, ọ̀fọ́n òun làlè, abatẹnijẹ́ òun làlè. Ọkọ rẹ̀ ó fi rí èèyàn tó jẹ́ hàn, kò ní fẹ́ pretend toró mọ̀ wípé gbére ṣòkòtò wèrè òun ni táwọn jọ ṣe láàrin ara, àdéhùn gbére lẹ́jọ́ ṣe láàrin ara yín. Àlè mọ̀ wípé àdéhùn gbà díẹ̀ náà ni yóò máa tàn. Ọ̀pọ̀ ìwà ni ó wà lọ́wọ́ rẹ̀ tí ò dáa tí àlè ó máa mú mọ́ra tọkọ rẹ̀ ò ní lè mú mọ́ra. Lóòótọ́ ni gbogbo nǹkan sì làlè ó máa fi jánu fún ọkọ rẹ̀ ò ní lè jánu fún toró mọ̀ wípé wàá mọ dédé bóun ṣe mọ̀, ó lè mọ dédé bá lè ṣe mọ̀. Ṣó wá rí alágbèrè ọkùnrin yóò prefer kó yan ìyàwó ilé lálẹ́ jọlọ́mọge lọ. Wàá béèrè pé kí nìdí? Toró mọ̀ wípé kò sí bó ṣe máa wà nínú ìgbéyàwó tó ní ní nǹkan tí yóò máa bà ẹ́ nínú jẹ́, tí ò ní ní tí yóò máa dùn wọ́n nínú ìgbéyàwó rẹ̀, tó ní ní nǹkan tí wàá máa rò lọ́kàn. Owó ni tẹlòmíì, àìṣedéédé ọkùnrin ni tẹlòmíì, kódà ọmọ ni tẹlòmíì, àtàwọn nǹkan míì tó jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fámílì ọkọ a máa jádánwò fún yàn. Yóò wá mọ̀ wípé o ṣáà ní nǹkan kan tó nọ́ọ̀sì, nǹkan tó wá nọ́ọ̀sì yẹn ló máa dúró lórí wípé òun máa sympathize fún ẹ níbẹ̀, òun máa rẹ̀ ẹ́ lẹ́kún, òun máa pa ẹ́ lẹ́rìn, ó dẹ̀ fẹ́ já ẹ lólè ni.